kó sọ gbólóhùn kan sà. Náà mo fi jákèmá. Ẹ olókòdé. À ń pọ̀ ni mo ti fẹ́ béèrè yìí. Náà. Èèyàn yín kan ní àti UK. Àwọn ló sẹ́ndì béèrè yẹn. Èèyàn wa kan ní UK. Bẹ́ẹ̀ni. Náà. Bọ̀ nígbà tá a wá ṣe tẹ̀síìrì láti jó ní. Ok. Wọ́n á rò pé kí n sọ bí òde àbá Faiz. Ó jẹ́ àǹfààní. Faiz. Ok. Náà. Ẹni yẹn náà sẹ́ndì question sí mi báyìí. Ó ní ìjó tọ́ kí ọba ìlú dìde fún àfà lóde. Ọba àlú ó dìde fáfá lóde. Ok, fáfá ń bọ̀ wá, ọba wa ń jókòó, ọba wa ń dìde láti wẹ́kọ̀ wa, ok. Tàbí kí àfà dìde tí ọba bá ń bọ̀. Ok. Láti kí ọba. Wọ́n ní ojú wo ni Islam fi wo ayọ́kùn ọba. Ọ̀rọ̀ ńlá mà lélẹ́yìí o. Òde ńlá làwà torí òde Fáìsì òde ńlá náà ni. Kakọ yanjú èyí wọn náà bí. Ṣé ẹ rí àwọn nǹkan kan bẹ tó dàpọ̀ nílẹ̀ Yorùbá? Àkọ́kọ́ ń bẹ ni pé kí ọba àlú kọ́ wá ń jòkólẹ̀, kí àáfàá ńlá ó máa bọ̀ wá, ọba wa dìde láti wẹ́lkọ̀mù àáfàá, kìí ṣe wájìbí. Ọ̀ràn yàn kan ni kí ọba ó dìde fáfáà tí máa ń bọ̀ wá. Kò pa dandan bẹ́ẹ̀. Àwọn ọba ilẹ̀ Yorùbá yìí wọ́n pàtàkì adé yẹn, wọ́n sì pàtàkì ipò ìjọba ni wọ́n yìí fẹ́ fi dìde fún ẹnìkan. Báàfáà bá ń bọ̀ wá bó ṣe lè wò káàfáà àwọn tó ti bá ń bọ̀ tó bá bá jòkó tí ọba dìde àfáà àwọn ọ̀gbọ́dọ̀ sí wáhà sí bú ọba kò gbọ́dọ̀ challenge ẹ̀ tó bá challenge ẹ̀ ọ́ challenge ọ̀kan nú ọlá Ọlọ́run. Allahu Akbar. Ọ̀gbọ́n. Hayyakumullah. Àmọ́ tí ọba bá wíṣì fún rẹ̀ láti wí pé mo fẹ́ dìde láti kí àfáà yìí kí n sàpẹ́lẹ̀ ẹ̀ ọ̀dà púpọ̀. Torí pé méjì báwọn. Bọ́ba ọba dìde káàfọ́ ọmọ wọlé ẹ̀bọ̀ jẹ́jẹ́ gbogbo àwọn tó bá dìde wọ́n pọn ní kọ́ fara mọ́. Ọ̀gbọ́dọ̀ rú lẹ́mìí wípé kí odidi ọba àlú dìde fún ọ. Ọba irú wẹ́lẹ́mìí ẹ̀ ọwọ́ ààyè kan nù ná tọwọ́. Àfa ńlá kan ògùdọ̀ máa retí nínú ọkàn rẹ̀ wípé kí ọba àlú tí ń bẹ lóde tóun lọ máa wá sàpálẹ̀ wọn àbí kò dìde fún wọn. Nítorí tí àfa náà fẹ́lẹ́ máa rò bẹ́ẹ̀ àbí kó yá máa wáyé rẹ̀ sínú ná. Pẹ̀lú àdìsí tó wá lórí ẹ̀. Pẹ̀lú àdìsí àtàkùn Muhammad tá a rí lórí ẹ̀. Ọ̀kan nù ni. Ọba àlú lè wá dìde fáfáà tó bá wù ú lọ́kàn ara rẹ̀. Àmọ́ tí ọba bá dìde fáfáà káàfà ọmọ rò wípé òun ló dìde fún tọ́ba tó rò wípé ẹ̀rí bí ọba ti dìde fún wa torí pé ọba mọ̀ wípé àfà ni bàbá ọba kẹ́lìmọ̀ àfà ń bàbá ọba òun kẹ́lìmọ̀ àkátà òun ni lẹ́nu àwa èèyàn ká máa dárú àṣàbẹ̀ àfà yìí ṣe bàbá ọba kí àwa àfà yìí ṣe bàbá àwọn ọba ọgbọ́ àwa àfà yìí ṣe bàbá ọba ìtumọ̀ àfà ń bàbá ọba ó ti tú rí Ìlọrin nìkan ni wọ́n ti lò. Wọ́n ti lo kẹ́lìmọ̀ àfà ní bàbá ọba Ìlọrin nìkan lónìí. Ìlọrin àwọn sì ni pé Sheikh Alimi tọ́jà àfà ọjọ́ba. Ọmọ Sheikh Alimi Abdulsalam ọba àkọ́kọ́ òun lọ́jọba ni wọ́n fi ń dásà wípé Sheikh Alimi àfà ńlá bàbá ọba. Ìtumọ̀ rẹ̀ tábàlà àfà bàbá ọba kì í jẹ́ pé àwọn àfà ni bàbá àwọn ọba tí ń bẹ nílẹ̀ Yorùbá. Àwa kọ́ ń bàbá wọn. Tọ́lá àfà ó ṣe kábíyèsí fọ́ba ni ọba jẹ́lẹ̀ Yorùbá wájúwájú àbí kó ṣe kábíyèsí o. Bàbá jóun bàbá rẹ̀ sí ó ṣe kábíyèsí fún mi. So ọba lérí gbogbo nǹkan. Ọba ba lérí ilẹ̀. Ọba ba lérí ìlú. Ọba ba lérí oṣó. Ọba lérí àjẹ́. Ọba lérí aláàfáà. Torí pé gbogbo àfáà àti bẹ́ẹ̀ lu ọba lónìí ilẹ̀ ìlú ẹ̀ lọ́wà. Ìlú ẹ̀ lóṣó wà. Ìlú ẹ̀ làwọn aláàfáà wà. Ìlú ẹ̀ mọ́sálásí wà. Ọba lérí mọ́sálásí. Ìmáàmù ìlú ò gbọdọ̀ bá ọba àlújà. Ọba bá ọba àlújà ó ti ta kóńtóké. Ìmáàmù ìlú àwọn àtọ́gbọ̀n ọgbọ̀rọ̀ fọwọ́ ọrùn léra wọn. Wọ́n fòye lé ọba léra wọn lórí mọ́sálásí wọn mọ́mú tí ń kírun mọ́sálásí àwọn bàbá rẹ̀ ni ọba gidi mímbà rí àwọn bàbá rẹ̀ ó tún máa wá sọ̀rọ̀ sí ọba àìlẹ́kọ̀ọ́ nù fún irú ìmáàmù tí máa ń ṣe bẹ́ẹ̀. Ìmáàmù tí ń kú ọba àìlẹ́kọ̀ọ́ ni fúrú ìmáàmù bẹ́ẹ̀. Kò ní ádàbù Islam ni. Kò ní ẹ̀kọ́ Ìsìlámù gan. Èyí wọn jẹ́ kan. Bí ọba bá wá dìde fáfáà tọ́ ọba ń bọ̀ wá ọba wá dìde fún rẹ̀ ọmọ dá púpọ̀ o. Ọ̀dà púpọ̀ àmọ́ kí lọ́ba dìde fún kèésà àfáà tí ń bọ̀ gẹ́gẹ́ bí zak. Ó dìde fún Islam ó dìde fún Kùránì tí ń bẹ lára àfáà ni kò dìde fún àfáà tá àfáà bá ti wá rò pé òun lọ bá dìde fún tí ó rò pé Islam ló dìde fún lára àwọn tí ó sì rò pé Kùránì ló dìde fún ara àfáà àwọn òròjọ yìí wọn lọ́dọ̀ Ọlọ́run wájú ìlàkìyà mà níbẹ̀ nù nǹkan tí ó ṣirò rẹ̀. Àfáà tí ọba dìde fún tí ó wá rò wípé Islam ni ọba náà dìde fún lára àwọn àbí Al-Kùránì ìsàmọ́lẹ̀ lára àwọn àfáà ní òròjọ tó bá dìde ìlàkìyà mà. Kí ọba ó dìde fún àfáà kìí sọ̀rọ̀ àyàn ọgbọ́n wọ́n dìde fún àfáà torí kò sínú àṣà abalẹ̀ Yorùbá
láti dìde fún ẹnìkan amẹ́ni yòówù tó bá jẹ́ àfa tọ́lọ̀ ń bá nípa bó dìde fún tọ́jọ́ bá mùsùlùmí àbí kẹ́yẹ sọ bá mùsùlùmí náà tó wá dìde fáfá kí ló ń tọ́ kí lọ́ba àwọn ṣe ó tẹ̀lé àyà kan tí ń pé wa man yu'azzim sha'irallahi fa innaha min taqwal qulub wa man yuhazzim sha'irallahi àbí fa innaha min taqwal qulub. wa man yu'azzim sha'irallahi fa innaha min taqwal qulub. wa man yuhazzim sha'irallahi ẹni ó bá lè gbé òfin Ọlọ́run Islam tó bá lè gbé Islam tóbi lára àfà tó jẹ́ mùsùlùmí lára ẹni Ọlọ́run tí ń jà àfà fa innaha min taqwal qulub. ẹ wá máa tún máa bí ọba àwọn tí níbẹ̀rù Ọlọ́run sí ni ọba kọba wọn fún àfà àlè ó dìde fún tí máa ń bọ̀ ọ̀tàbí mẹ́ káàfà náà ó dìde fún ọba tí ń bọ̀ ọ̀rọ̀ àbọ̀jẹ́ ọba ọ̀rọ̀ àbọ̀jẹ́ kékeré ló dìde fún torí ó dìde fún kírísítẹ́nì tó bá jẹ́ pírẹsidẹ́ntì tí máa ń bọ̀ wá yóò dìde fún kírísítẹ́nì tó bá jẹ́ gómìnà tí máa ń bọ̀ wá ọ̀rọ̀ àbọ̀jẹ́ aláwo ló bá jẹ́ pírẹsidẹ́ntì àti gómìnà àfà ó dìde fún so ẹ̀kìtìráàmù yẹn ọgbọ̀dọ̀ fún ọba ọgbọ̀dọ̀ fún gómìnà ọgbọ̀dọ̀ fún gbogbo ẹ̀ àwọn náà gbọ́dọ̀ fún àfà ọgbọ̀dọ̀ expect kún wọn máa bọ̀ wá kí gómìnà dìde fún ọgbọ̀dọ̀ máa expect kún wọn máa bọ̀ wá kí pírẹsidẹ́ntì ó dìde fún ọgbọ̀dọ̀ expect kún wọn máa bọ̀ wá kí ọba àlú ó dìde fún bọ́lọ̀ ń bá ní ọkọ̀ sójijì bẹ́ẹ̀ kọ́ba lójijì bí ọba sì pírẹsidẹ́ntì ẹ̀ kọ́ sọ wípé kéde ń tẹ́ ẹ ṣe fún wa yìí àdìsáàbù kẹ́ ẹ ṣe bẹ̀ fún wa torí pé ipò tẹ́ wa kẹ́ ẹ ṣe kó kẹ́ ẹ má dìde fún yẹn àmọ́ ẹ̀ǹdẹ́ bá Al-Qur'an ẹ̀ ẹ̀ǹdẹ́ fún Islam lára wa àwa kẹ́ ẹ̀ǹdẹ́ fún Ọlọ́run ànábì àti Al-Qur'an kọ́ dákẹ́ inú ń padà sọ́dọ̀ Ọlọ́run àtànábì bí wọ́n bá ti dá padà tó bá gbà mára fóun ló dìde fún ọgbọ́ aṣọ yìí ó padà bọ́ lọ́rùn rẹ̀ kó tó kù láyé. àfa tí ó bá gbà á mọ́ra wípé ọba ṣe àpọ́nlé òun kò wá sọ wípé ó ṣàpọ́nlé Ọlọ́run ó ṣàpọ́nlé ànábì àbí Kùránì àbí ìsìlámù lára ẹ̀ irú àfa bẹ́ẹ̀ aṣọ yìí rẹ̀ yóò padà fàya kó tó kù láyé. kó tó kù láyé. ànábì tọ́jọ́ ga wa ànábì ni man sarra wọn yatamazzala Allahu rijalu an yatamazzala lahu rijalu qiyamah ànábì ni gbogbo ẹni yóò wù tí ń bá ń bọ̀ wóde tí wọ́n ń dùn ma táwọn yẹn ń dìde fún tí wọ́n ń dùn ma fẹ́ ẹ̀ ọ̀yà fún òde fún wa náà ni tọ́ra àdùn wa lọ wọn gbọ́dọ̀ má dìde fún wa ànábì ní falẹ̀ yàtọ̀ wà àmọ̀kẹ́ àdàhùn mi nàná wọ́n tọ̀ wọn lọ lè wá kó títí èjò kún nuna ànábì ọ̀ farama báwọn sàbí bá dìde tí bá ń bọ̀ wá táwọn sàhábà bá dìde ànábì ó ní ẹjòkó ẹnì kan gbọ́dọ̀ dìde fún mi ànábì kì í gbà káwọn sàábì ó dìde fún mi àmọ́ lónìí àwọn àfa bí bá àfa kan bá ń bọ̀ tí gbogbo àwọn àfa bá dìde tá àfa kan bá wá lágídí yòkó náà kọ́lọ́ ń ṣe àwọn àfa kan náà lágídí pé ní dìde fún yóò ti rò láti lé kalẹ̀ pé àápàdé lónìí èmi ní kọ̀ọ̀kan níbẹ̀ èyí máa mú àti bá ń bọ̀ ní dìde fún ọ̀gbọ́ tó wá gbá rẹ̀ bẹ́ẹ̀ àfa àtọ̀ wọn ń bọ̀ wá pẹ̀lú jàlálà rẹ̀ gbogbo yẹn wá dìde òun nìkan lójòkó tá àfa àtọ̀ ń bá gba máìkì yóò wá na ẹni tó jòkó ní kòkókò ọmọ pẹ́ni tí wọ́n náà ń kòkókò òun lọ́gbà ọlẹ̀ wájú Ọlọ́run àwọn tó dìde wọn àwọn ni wọ́n há iná fún ọ ẹni ó jòkó òun lọ́gbà ọlẹ̀ tọ́ra ànábì ní ẹni tí bá ń wù káwọn yóò dìde fún ọwọ́ iná tí ọwọ́ àbí tí èjòkó nu náà òun sì wá jòkó kó dìde bóyá nítorí rẹ̀ nìkan tí ò ń dé lọ́rùn fi yọkùn náà kù lọ́rùn rẹ̀ gbogbo tá à ń wá kí láwọn yìí àwọn yìí tí ò ní mú ara lọ́rùn lọ́pọ̀ ẹlòmí àbá mi ka kí èèyàn pọn lé ọkà àkókò èmi ọ̀gá kú èèyàn bá àwọn bàbá fi gbogbo yóò jòkó èèyàn bá lè jòkó lẹ́yìn àga kọ̀ọ̀kan mi kódà kẹ́ yíwọ àga fún wájú kẹ́ gbé sẹ́yìn alhamdulilayi alhamdu ọmọ ẹ̀yìn wọn ọ̀kẹ́ mi èmi eré tí yìí lọ́dọ̀ ẹ̀ nìkan walillahi al-izzatu jami'a Ọlọ́run nìkan lọ́ba tó ní yìí ìwà àbá ẹkún mi ká máa retí yìí. ẹ kúrò níbi ká máa retí yìí lọ́dọ̀ olówó kan. àmọ́ ká dìde ànábì dìde rí